Gbogbo iṣẹ́ àkànṣe tíjọba gómìnà Akérédolú dáwọ́lé la máa parí. Ayédàtiwa. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa ti ṣàlàyé ìdí tíjọba rẹ̀ kò ti fi parí onírúurú iṣẹ́ àkànṣe tó jogún láti ọwọ́ ọ̀gá rẹ̀ olóògbé Rotimi Akeredolu. Lásìkò tó ń ṣe ojú ọ̀nà ọ̀dà níjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ ló sọ pé gbogbo iṣẹ́ náà lòun máa parí, ìjọba òun kò sì nípa kankan tì. Nígbà tó ń ṣàlàyé ìdí tó fi dàbí pé iṣẹ́ náà ń falẹ̀, ó ní ìjọba òun nílò láti ṣàyẹ̀wò ìgbéjáde àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún. Ayédàtiwa ṣàlàyé pé àwọn gbọ́dọ̀ ṣàyẹ̀wò àdéhùn owó tó wà láàrin ìjọba àná àti kọngilá tó ń ṣiṣẹ́ náà. Bákan náà ni àdéhùn tuntun gbọ́dọ̀ wà lórí àsìkò tí iṣẹ́ náà gbọ́dọ̀ parí. Gómìnà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ìgbésẹ̀ náà ṣe pàtàkì láti dènà ìnákúnà àti ṣíṣe owó ìjọba báṣubàṣu. Ó ní ní kété tí àwọn bá ti parí gbogbo ìgbésẹ̀ náà ní iṣẹ́ yóò bẹ̀rẹ̀ tí àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún yóò sì di èyí tó ní àṣeyọrí.